ẹ kú déédéé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ́ jẹ́ ká máa rántí pé lórí ètò ohùn àánú wa yìí la ti ń ṣera wa létí, ibẹ̀ la ti ń gbára wa níyànjú, ibẹ̀ la sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ò ní fìkà ṣọ̀rẹ́ lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú ń tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Yàrá gbóná kò ṣeé sùn. A sá lọ sọ́ọ̀dẹ̀, kòkòrò tá a lè jẹ́ àsinmi. Nígbà tá a sá lọ síta gbangba ńkọ́, èrè àìmọ̀ kò tún jẹ́ àsùnta. Àṣà ní rọ̀dẹ̀dẹ̀ lókè bí àdán. Báwo ni ká ti wá ṣe báyìí nígbà tá a lè fi inú tan ara alẹ́ ẹni? Mọ́mì wa kan, èyàn Mrs. Adédèjì, òun ló fi audio message kan ṣọwọ́ sí mi láìpẹ́ yìí. Ohun tí mo gbọ́ nínú ọ̀rọ̀ wọn ni pé kí n dákun o, kí n bá wọn mú ẹ̀gún burúkú kan kúrò nínú ayé ọmọ wọn. Ẹ wò ó, nígbà tí mo gbọ́, mo dá èsì padà lẹ́sẹ̀kẹsẹ̀ pé ọ̀rọ̀ wọn ò yé mi o. Lóòótọ́ sì ni ọ̀rọ̀ mọ́mì yìí ó ṣàjèjì sí mi pọ̀. Wọn ò rò pé mo gbọ́rú ẹ̀ rí. Kò pẹ́ lẹ́yìn èyí, mo mà tún gba àtẹ̀ránṣẹ́ míì. Ohun tí Mrs. Adédèjì wí fún mi ni pé ọ̀rọ̀ náà ò lè yé mi àfi bí n bá wo fídíò tí wọ́n fi ránṣẹ́ sí mi. Kò tiẹ̀ pẹ́ rárá ni mo ń wo fídíò kan lórí fóònù mi. Nígbà tí wọ́n fi wò tán, ó ṣe mí gan pàápàá ní kàyéfì díẹ̀. Nínú fídíò náà, ojú agbo patí ni. DJ ó ń ké tantan lẹ́gbẹ̀ẹ́ kan, àwọn èèyàn sì ń jó lọ ní rabidun. Bẹ́ẹ̀ ni mo rí àǹtí kan, ó gbé ọmọ ìkókó lọ́wọ́. Pẹ̀lú ohun tí mo rí yìí, tí mo sì ń gbọ́ nínú fídíò náà, pátì ìsọmọlórúkọ ò ní wọ́n ń ṣe. Kò pẹ́, àǹtí tó gbé ọmọ ìkókó dání yìí, ó bẹ̀rẹ̀ sí í hùwà tìfura. Ó ń wo ẹ̀gbẹ́ ọ̀tún, ó sì ń dọ́gbọ́n wo ẹ̀gbẹ́ òsì. Ó rìn sẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú ọmọ ìkókó lọ́wọ́. Ó tọwọ́ bọ ìró ìdí ẹ̀, ó mú áńkáṣífù kan jáde. Bó ṣe tú áńkáṣífù náà, obì òun ló mú jáde. Ó fi obì náà kan orí ọmọ ìkókó náà lẹ́ẹ̀mẹ́ta. Ó dá obì náà padà sínú áńkáṣífù pupa yìí. Ó sì kí áńkáṣífù yìí bọ inú ìró ìdí ẹ̀ padà. Bẹ́ẹ̀ ló padà sí ojú agbo tó sì ń bá wọn jó lọ. Ibẹ̀ ni fídíò náà parí sí. Ẹ wò ó, béèyàn ò bá fòye gbé fídíò yìí, ó ṣeé ṣe kó má fura ohunkóhun. Ìdí ẹ̀ ni pé ṣe ló dàbí ẹni pé ẹni tó ya fídíò náà ṣe ló ń dọ́gbọ́n yà á lókèèrè kí ẹnikẹ́ni má bàa fura. Nígbà tí mo fídíò náà tán, ìbéèrè tí mo kọ́kọ́ béèrè ni pé ta ló ya fídíò náà? Mrs. Adédèjì fèsì pé Bọ́lá ọmọ ọ̀dọ́ wọn ni. Ìbéèrè kejì tí mo tún béèrè ni pé ta ni àǹtí náà tó gbé ọmọ ìkókó dání tó sì ń fi obì kan orí ọmọ ìkókó yìí lẹ́ẹ̀mẹ́ta? Mrs. Adédèjì wọ́n tún fèsì pé àbúrò wọn ni. Mo mí kanlẹ̀, mo sì fún Mrs. Adédèjì pé ǹjẹ́ wọ́n lè rí mi pẹ̀lú ìyá ọlọ́mọ? Mrs. Adédèjì fèsì pé bẹ́ẹ̀ ni. Ẹ wò ó, a fi ìpàdé sí ọjọ́ Sunday kan. Nígbà tá a jáde ṣọ́ọ̀ṣì la bá gbéra o, ó di ilé ọlọ́mọ. Nígbà tá a débẹ̀, ilé kún o. Mrs. Adédèjì àti ọkọ wọn wọ́n wà ń kalẹ̀. Lọ́kọ-láya tó bímọ, àwọn náà ń bẹ ń kalẹ̀. Ọmọ ìkókó pàápàá ńkọ́, òun náà wà ń bẹ̀, bó ti jẹ́ pé ó ti sùn lọ fọnfọn. Nígbà tá a kíra tán, ọkọ Mrs. Adédèjì tó jẹ́ bàbá ẹni tó bímọ, ó gba ọmọ lọ́wọ́ ìyá ọlọ́mọ, ó sì gbé ọmọ náà lé mi lọ́wọ́ kí n kọ́kọ́ gbàdúrà fún ọmọ ìkókó bí mo ṣe wọlé. Bàbá wí fún mi pé nígbà tí wọ́n kọ́kọ́ fi fídíò náà hàn wọ́n, ohun tí wọ́n wí fún gbogbo wọn ni pé kí wọ́n má pariwo síta o, kí wọ́n jẹ́ kí a kọ́kọ́ pe pásítọ̀ Sàámú ká fi ọ̀rọ̀ náà lọ̀ ohun tó bá sì sọ nípa ẹ̀. Ìgbà náà la mọ̀ nǹkan tá a ṣe. Ẹ wò ó, mo gbàdúrà fún ọmọ tí wọ́n gbé lé mi lọ́wọ́ o, mo sì dá ọmọ náà padà fún ìyá ọlọ́mọ lẹ́yìn àdúrà. Ẹ wò ó, ẹ̀yin ọmọ Ọlọ́run, mo ní kí wọ́n pe Bọ́lá ọmọ ọ̀dọ́ wọn wá. Mo sì tún gbàdúrà fún òun náà. Ìdí àdúrà mi ni pé kó má bàa forí kó ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí. Ohun tí mo rò ni pé bó bá lọ tú pẹ́rẹ́ sí ẹni tó ṣiṣẹ́ òkùnkùn lọ́wọ́ pé òun ló ya fídíò, ó ṣeé ṣe o kí Bọ́lá fara gbánú ẹ̀. Mo béèrè lọ́wọ́ Mrs. Adédèjì pé báwo la ṣe lè rí àǹtí tó wà nínú fídíò yìí? Wọ́n sì fèsì fún mi pé ìlú Ìkòròdú òun ló ń gbé o. Ìgbà náà ni mo wá wí fún wọn pé ǹjẹ́ a lè pàdé ara ní ilé wọn? Ìyẹn àwa àti àǹtí ará Ìkòròdú tó jẹ́ àbúrò wọn ní ilé wọn. Àwọn náà sì fèsì pé bẹ́ẹ̀ ni, kódà
àbúrò wọn gbọ́dọ̀ mú owó àjọ wá ní gbogbo ọjọ́ Thursday. Ìgbà náà ni gbogbo wa fàdéhùn sí ọjọ́ Thursday. Mo béèrè fún fídíò náà, mo sì fún Mr. Adédèjì pé kí wọ́n rí dájú pé ọmọ wọn, ìyún ọmọ wọn tó bímọ àti ọkọ rẹ̀ tí wọ́n jẹ́ bàbá àti ìyá ọlọ́mọ, kí wọ́n má bìkítà láti wá ní ọjọ́ Thursday o, kí ọ̀rọ̀ náà lè tètè yanjú. Ẹ wò ó, inú bàbá àti ìyá ọlọ́mọ ò dùn sí ọ̀rọ̀ mi yìí o, pàápàá ìyá ọlọ́mọ. Ohun tó ń wí fún mi ni pé kò tiẹ̀ sí kí àwọn má lu ara wọn dé àgọ́ ọlọ́pàá ní ọjọ́ Thursday. Mo rẹ́rìn-ín, mo sì fún Mr. Adédèjì pé ṣé ti rí ìdí ẹ̀ tí mo fi wí pé kí wọ́n má jẹ́ kí àwọn ọlọ́mọ kí wọ́n wà nínú ìpàdé ọjọ́ Thursday. Nígbà tá a fi dé ilé àwọn ìdílé Adédèjì ní ọjọ́ Thursday, àbúrò wọn, èyí àǹtí tó ń gbé ní ìlú Ìkòròdú, ó ti wà ń kalẹ̀. Orí ọ̀rọ̀ náírà àti dọ́là òun la sì bá wọn. Lẹ́yìn ìgbà tí wọ́n gbàlejò wa tán kọ́, ọkọ Mr. Adédèjì àwọn ló kọ́kọ́ sọ̀rọ̀. Wọ́n sì wí fún àbúrò ìyàwó wọn pé àwọn ló ní kí pásítọ̀ yìí kó wá lónìí torí wọ́n ti mọ̀ pé òun náà ń bọ̀ nílé wọn lọ́jọ́ náà, kí wọ́n lè bá wọn yanjú ọ̀rọ̀ kan. Ẹ wò ó, kí àǹtí Ìkòròdú tó sọ̀rọ̀, mo kí wọn dáadáa, mo sì gbé fóònù lé wọn lọ́wọ́. Mo ní kí wọ́n wo fídíò kan tó ń bẹ lórí fóònù náà, ìyún fídíò tí Bọ́lá yà níbi pátì ìsọmọlórúkọ ọmọ ẹ̀gbọ́n wọn. Ẹ wò ó, sí ìyàlẹ́nu gbogbo wa. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ, ó yà mí lẹ́nu kìí ṣe díẹ̀. Àǹtí Ìkòròdú wọ́n wo fídíò òun ò tiẹ̀ mìíra, ojú wọn dá. Ohun tí mo rò kọ́ ló ṣẹlẹ̀. Nígbà tí àǹtí Ìkòròdú sì wo fídíò náà tán, ìyún níbi tí wọ́n ti ń fi obì kan ọmọ ìkókó lórí, ṣe ni wọ́n dá fóònù padà fún mi. Wọ́n jókòó dáadáa pẹ̀lú confidence bí ọ̀rọ̀ àwọn lélẹ̀bó, wọ́n sì tẹ́jú mọ́ mi. Lẹ́yìn bí ìṣẹ́jú méjì, wọ́n wí fún mi pé pásítọ̀, àwọn ti wo fídíò ọ̀hún, kí wàá ní ó fẹ́ ṣẹlẹ̀ báyìí. Mo wojú Mrs. Adédèjì tó jẹ́ ẹ̀gbọ́n wọn, ọ̀rọ̀ sì sálọ lẹ́nu mi. Kódà ṣe ni gbogbo wa ń wojú ara wa. Lójijì Mrs. Adédèjì wọ́n gbaná jẹ, wọ́n dìde mọ́ àbúrò wọn, èmi àti ọkọ wọn sì bọ́ sáàrin wọn. Mo bùn Mrs. Adédèjì ní sùúrù. Ariwo tí wọ́n ń pa ni pé Adéṣọlá, ṣé o rọ́rọ̀ sọ lórí gbogbo ohun tó rí yìí ni? Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn èyí? Wọn ò kú tú díẹ̀ sí fún ọ nínú ohun tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbọ́ tá à ń ṣiṣẹ́ lé lórí o. Yàrá gbóná kò ṣeé sùn, labá sá lọ sọ́ọ̀dẹ̀, kòkòrò tálẹ̀ kò má jẹ́ àsinmi. Nígbà tá a tún sá lọ ìta gbangba ńkọ́, èrè àìmọ̀ kò tún jẹ́ àsùnta. Àṣà ní rọ̀ dẹ̀dẹ̀ lókè bí àdán. Báwo ni ká ti wá ṣe báyìí nígbà tá a lè finú tan ara alẹ́ ẹni? Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú ń tẹ̀síwájú. Ẹ wò ó, lẹ́yìn ìgbà tí awuyewuye tó ti wálẹ̀ díẹ̀ tán, mo pe àkíyèsí àǹtí Adéṣọlá tí mo pè ní àǹtí Ìkòròdú. Mo pe àkíyèsí wọn sí ọ̀rọ̀ kan. Mo wí fún wọn pé ṣé wọ́n rí fídíò tí mo fi hàn wọ́n yìí, kí wọ́n ṣe pẹ̀lẹ́ o, kí wọ́n sì kíyèsára púpọ̀. Ìdí ẹ̀ ni pé èrò wa ni pé ká ṣe ọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ mọ̀lẹ́bí, ká sọ ọ́ ní ìtùbí ìnùbí, ṣùgbọ́n bàbá wa rí ṣe, a fi tó àwọn ọlọ́pàá létí, a ó sì gbé ọ̀rọ̀ wọn jáde lórí social media. Ẹ wò ó, ọ̀rọ̀ tí mo sọ yìí ó wọ́ọ̀kì o bí ọ̀rọ̀ àwọn elélèbó. Ojú àǹtí Adéṣọlá ó yí padà díẹ̀, mo sì ń wo ẹ̀rù díẹ̀ lójú wọn. Nígbà tí mo sì rí bẹ́ẹ̀, mo yà tún roko mọ́ ọ̀rọ̀ mi. Mo wí fún àǹtí Adéṣọlá pé bí wọ́n bá rò pé agídí tàbí ọ̀dájú òun ni wọ́n fi yanjú ọ̀rọ̀, kí wọ́n yà tètè farabalẹ̀ dáadáa o láti wo ẹni tí orí ò kọ́kọ́ ta. Mo dìde fúyà, mo wí fún wọn pé nígbà tó jẹ́ pé mo fẹ́ sọ̀rọ̀, ká kú máa lọ, ká ní káwọn ayé bá wa dá sí. Ẹ wò ó, n ò tí ì kúrò nínú ilé náà tí mo ti gbọ́ lẹ́nu àǹtí Adéṣọlá pé pásítọ̀ ẹ dúró ná. Nígbà tí wọ́n sì fi bojú wẹ̀yìn kọ́, àǹtí Adéṣọlá ó ti kúnlẹ̀ síwájú ọkọ ẹ̀gbọ́n wọn. Wọ́n bú sẹ́kún. Nígbà tẹ́kún ò sì dúró ńkọ́, mo wí fún àǹtí Adéṣọlá pé kí wọ́n sinmi ẹkún o, kò sí ọ̀rọ̀ ẹkún nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ohun tí mo fẹ́ kí wọ́n ṣe ni pé kí wọ́n wí fún wa ohun tí wọ́n ṣe, kí sì ni àtúbọ̀tán iṣẹ́ òkùnkùn tí wọ́n ṣe lórí ọmọ ọlọ́mọ. Ẹ wò ó, àǹtí Adéṣọlá sọ̀rọ̀ ilẹ̀kùn. Bí mo sì ti ń gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn, bẹ́ẹ̀ ni mo rántí ọ̀rọ̀ kan ìjọ́sí tí mo ń tẹnu mọ́. Èmi a máa wí pé ẹni tí ó ṣe bí wọn ò láròjinlẹ̀. Ó dáa, kọ́rọ̀ náà lè yé ọ dáadáa, jẹ́ ń sọ lọ́nà tí ó gbà yé ọ. Ní àwọn ọdún kan sẹ́yìn, nígbà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ Àbújá di capital orílẹ̀-èdè Nàìjíríà, ní Mrs. Adédèjì
tó ti lọ ń gbé ní ìlú Àbújá. Ìlú náà gan ni wọ́n sì ti pàdé ọkọ tí wọ́n fẹ́, ìyẹn Mr. Adédèjì, tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ẹnjíníà iléeṣẹ́ ìjọba. Mr. Adédèjì yìí ó ní àkọ́bí àwọn òbí wọn, ṣùgbọ́n ó tó ọdún 13, ìyẹn 13 years tó ń bẹ láàrin wọn àti àǹtí Adéṣọlá tó jẹ́ àbúrò wọn. Ìdí ẹ̀ ni pé ó pẹ́ púpọ̀ kí àwọn òbí wọn tó rí ọmọ bí lẹ́yìn ìgbà tí wọ́n ti bí àkọ́bí wọn tán. Ọmọ 3 ni àwọn òbí wọn bí, ọkùnrin sì ni àbíkẹ́yìn, ṣùgbọ́n èyí ń kú nígbà tó wà lọ́dọ̀ọ́. Àwọn òbí wọn ń kọ́ ibi ẹgbẹ́ òṣèlú tí wọ́n lọ, ó ní ìjàgbóró ti ṣẹlẹ̀ níbẹ̀ tí àwọn méjèèjì sì wà lára àwọn victim tó kú lọ́jọ́ náà. Ṣùgbọ́n nígbà tí Mr. Adédèjì rí ọ̀nà àbáyọ ní ìlú Àbújá, ó ní wọ́n ṣe rán àbúrò wọn, ìyẹn àǹtí Adéṣọlá ní yunifásitì. Kódà Mr. Adédèjì òun ló wà ní ipò màmá fún àbúrò wọn, ìyẹn àǹtí Adéṣọlá. Ọmọ 4 ni Mr. Adédèjì bí, àkọ́bí wọn òun ló sì bí ọmọ àkọ́bí tí wọ́n ṣe sọmọ lórúkọ nínú fídíò ọ̀hún. Nígbà tí ọkọ Mr. Adédèjì rìtáyà ní iṣẹ́ ìjọba, òun ni wọ́n kó wá padà sí ìlú Èkó ní ọdún 2022 níbi tí wọ́n kọ́ ilé wọn sí. Àbúrò Mr. Adédèjì ńkọ́, ìyẹn àǹtí Adéṣọlá, ìdàkejì ọ̀rọ̀ òun lọ̀rọ̀ wọn já sí o. Lẹ́yìn tó parí ẹ̀kọ́ rẹ̀ ní yunifásitì, iṣẹ́ ò tètè bọ́ sí. Ọmọ kan tó wà lọ́wọ́ wọn tí wọ́n bí, bàbá ẹ̀yìn kò gbọ́mọ. Kódà wọn ò lè sọ ní pàtó ibi tí bàbá ọmọ náà wà báyìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o, ilé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí ilé àǹtí Adéṣọlá ní ìlú Ìkòròdú, ọkọ Mr. Adédèjì òun ló fún wọn nílẹ̀ tí ilé wọn wà, tí ẹ̀gbọ́n wọn ń kọ́, ìyẹn Mr. Adédèjì, tó kọ́ yàrá ojúlé 8 fún àbúrò wọn, tó sì ní káàbúrò wọn náà di láńlọ́ọ̀dù kó má bàa di àtọrọ jẹ. Kí ló wá fa iṣẹ́ ìkùnkùn sí ọmọ ẹ̀gbọ́n wọn? Àǹtí Adéṣọlá jẹ́wọ́ rẹ̀ fún gbogbo wa pé pásítọ̀ kan ló wá ṣe ìsọjí ní ṣọ́ọ̀ṣì wọn, tó sì ríran rẹ̀ fún wọn pé ẹ̀gbọ́n wọn kan ó ní ó jẹ́ káyé wọn ṣe rere. Pásítọ̀ náà sì wí fún àǹtí Adéṣọlá pé ṣé wọ́n rí ẹ̀gbọ́n wọn yìí, ìràwọ̀ wọn ló ń lò. Àǹtí Adéṣọlá wá parí ọ̀rọ̀ wọn fún wa pé nígbà tí wọ́n béèrè lọ́wọ́ pásítọ̀ onísọjí pé kí ni ọ̀nà àbáyọ ayé wọn, pásítọ̀ onísọjí wá dá wọn lóhùn pé kò ní ọ̀nà àbáyọ o, nítorí pé iṣẹ́ tá a ti parí ó ní ẹ̀gbọ́n wọn ṣe lé wọn lórí. ẹ̀gbọ́n mélòó ni àǹtí Adéṣọlá ní? Àǹtí Adéṣọlá wí pé àwọn á wòye ayé wọn dáadáa, wọ́n wá rí àrígbámú ibẹ̀ pé gbogbo mùdùmúdù ayé wọn òun lẹ̀gbọ́n wọn tó ti fàmú o, tí wọ́n sì fi ń sanra táwọn á fi ń ṣara rindin, táwọn àtẹ̀bí wọn ń kọ́ tó ń gbádùn bí ìrànú ṣúgà tóun sì ń tiraka láti ọdún ìwá. Àǹtí Adéṣọlá wá wí pé ìdí ẹ̀ nù tí wọ́n fi bínú tí wọ́n sì rìn sí ọ̀rọ̀ ara wọn, tí àwọn náà wá pinnu pé àwọn fi ohun tí ẹ̀gbọ́n wọn ó máa sìn àwọn gbélé ara ọmọ wọn. Àwọn kúkú mọ̀ pé ẹ̀gbọ́n wọn ní ò náwó ní ò nára bí ìdààmú bá bá ọmọ wọn. Ẹ wò ó, ṣe ni Mr. Adédèjì tí wọ́n fi ọwọ́ gbá orí ara wọn léraléra. Mrs. Adédèjì ńkọ́, bí wọ́n bá pariwo ha Adéṣọlá díẹ̀, wọ́n wí pé mo dáràn. Nígbà míì ẹ̀wẹ̀ ńkọ́, wọ́n wí pé mo gbé. Ẹ wò ó, Mrs. Adédèjì wọ́n sọ ìtàn ayé wọn fún mi lójú àbúrò wọn. Ó dé sáà kan àbúrò wọn bú sẹ́kún fúnra rẹ̀. Mrs. Adédèjì wí pé ǹjẹ́ mo jẹ́ mọ̀ pé kí ẹ̀kọ́ àbúrò wọn kó má bàa dúró nígbà tí àwọn òbí wọn kú, àwọn fúnra wọn báyìí wọ́n dúró yunifásitì. Wọ́n wí pé 200 level làwọn wà táwọn ti sáko yunifásitì káàbúrò wọn kó lè wọlé kó sì jáde kó lè ṣe rere. Àwọn sì tẹpá mọ́ṣẹ́, wọ́n wá tẹ̀síwájú ọ̀rọ̀ wọn pé pásítọ̀ Sàámú, ǹjẹ́ ẹ lè gbàgbọ́ pé iṣẹ́ táwọn sọ pé àwọn tẹpá mọ́ṣẹ́ òun, iṣẹ́ rọ̀ǹgẹ́ òun làwọn ń ṣe láti ìlú Èkó lọ sí ìlú Àbújá. Mo ojú ìyàwó mi o tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi, ojú mi sì ń bẹ ìyàwó mi sínú wípé kó dákun kó ṣàlàyé ohun tá à ń pè ní rọ̀ǹgẹ́ fún mi. Ṣùgbọ́n kí ìyàwó mi tó fèsì, Mrs. Adédèjì wípé iṣẹ́ aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n wípé ṣé mo rí àwọn ọ̀gá ilé iṣẹ́ ńláńlá bí wọ́n bá ti ń lọ sí ìlú Àbújá láti ìlú Èkó, wọ́n á máa mú àwọn ọlọ́mọge dání tí yóò máa bá wọn wọléwọ̀de ní gbogbo ìgbà tí wọ́n bá wà ní ìrìn àjò. Ẹ wò ó, nígbà tí mo gbọ́, mo dọ́gbọ́n wojú ọkọ wọn fún àṣírí ńlá tí ìyàwó wọn tó tú yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbà, ṣe ló dàbí ẹni pé Mr. Adédèjì wọ́n rí ọkàn mi. Mr. Adédèjì rẹ́rìn músẹ́, wọ́n sì wí fún mi pé pásítọ̀ Sàámú, gbogbo ẹ̀ pátá báyìí ò ní wọ́n mọ̀ kí wọ́n tó fẹ́ ìyàwó wọn. Wọ́n wí fún mi pé ẹnjìníà ni wọ́n, iléeṣẹ́ ìjọba ni wọ́n ti ń ṣiṣẹ́ láti bójútó àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Àbújá nígbà náà. Nígbà tí wọ́n sì pàdé ìyàwó wọn ní ìlú Àbújá, tí wọ́n wí fún pé àwọn fẹ́ fẹ́ ni lẹ́yìn ìgbà tí ìyàwó àkọ́kọ́ tí wọ́n fẹ́ tó kọ̀ wọ́n nítorí pé kò rọ́mọ bí.
èsì Mrs. Adédèjì ni pé òun ò lè fẹ́ wọn o àwọn náà ò sì lè fẹ́ òun nítorí pé kò jọ iṣẹ́ aṣẹ́wó kò jọ ọmọ àgbésùn òun ni wọ́n ń ṣe ní ìlú Àbújá. Àwọn sì wí fún ìyàwó wọn pé bó bá lè fi iṣẹ́ aṣẹ́wó lẹ̀ àwọn ò fẹ́ sílé. Ìyàwó wọn sì ṣe bẹ́ẹ̀ ni wọ́n sì fẹ́ra wọn. Mr. Adédèjì tún wí fún mi pé ṣé mo rí ìyàwó wọn yìí ó dààmú púpọ̀ lórí àbúrò rẹ̀ gbogbo ọ̀nà ló sì gbà pé ó jẹ́ dandan fóun o kó òun ralé fún àbúrò òun ṣùgbọ́n ó wá ṣe wọ́n ní kàyéfì ibi tí ọ̀rọ̀ wá já sí báyìí àti àwọn ọ̀rọ̀ tí wọ́n ti ń gbọ́ lẹ́nu àbúrò ìyàwó wọn. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run ọ̀rọ̀ yìí ò tí ì parí o a sì wà lórí ẹ̀ ní téńté báyìí ṣùgbọ́n kí n kọ́kọ́ fi dá ọ lójú pé Mr. Adédèjì wọn ò lo ìràwọ̀ àbúrò wọn o ìran àgàmúrara làbúrò wọn ń bá a kiri. Kí ni ìtumọ̀ iṣẹ́ ìkùnkùn tí àǹtí Adéṣọlá ṣe? Ibo ni wọ́n ti ṣe? Kí ni wọ́n sì gbé sí ọmọ ọlọ́mọ lára? Ibo sì ni ọ̀rọ̀ dé dúró báyìí? Láìpẹ́ yìí wọ́n máa yànnàná ibi tọ́rọ̀ parí sí fún ọ. Bíbélì ti sọ gan fúnra rẹ̀ nínú ìwé Sáàmù orí 41 ẹsẹ̀ 9 ìyẹn Psalm 41 verse 9. Bíbélì wípé pàápàá ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ẹni tí mo gbẹ́kẹ̀lé ẹni tí ó ń jẹ nínú oúnjẹ mi ó ti gbé gìgísẹ̀ rẹ̀ sókè sí mi. Àbẹ́ẹ̀rí dákun máa bá Ọlọ́run rìn kó o sì fún onìkan ṣègbẹ́kẹ̀lé rẹ̀ nínú ìrìnkèrindò ayé. Dákun máa rántí ọ̀rọ̀ mi pé yàrá gbóná kò ṣeé sùn labá sá lọ sọ́ọ̀dẹ̀ kòkòrò tálẹ̀ kò jẹ́ àsinmi nígbà tá a sì sá lọ ìta gbangba ńkọ́ èrè àìmọ̀ kò tún jẹ́ àlè sùn ta àṣà ní rọ̀ dẹ̀dẹ̀ lókè bí àdán. Báwo ni ká ti wá ṣe báyìí nígbà tá a lè finú tan ara àlẹ́ ẹni? Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ètò yìí. Mo gbàdúrà Ọlọ́run ó kó ọ yọ lọ́wọ́ tàbí ọ̀rẹ́ ó sì ní farapa. Báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ ní béèrè bó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni ẹ pè Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 08168745915 tàbí kẹ́ ẹ lọ sórí wẹ́bsáìtì wa ní samologo.com.ng. bó sì jẹ́ lórí mobile application wa Samologo ẹ lè dáńlóòdù rẹ̀ ní Play Store tàbí ní Apple Store kẹ́ ẹ lè bá wa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbé nínú àánú Ọlọ́run.